Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìkíni kú oríire èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ fún ọdún tuntun. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọbásanjọ́ ló ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ epo NNPC ni wọ́n kọ etí kún sí owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ kan. Gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run pásítọ̀ Enoch Adébóyè ló ti sọ di mímọ̀ pé ọdún yìí yóò jẹ́ ọdún tí kò ṣeé gbàgbé wípé ọ̀pọ̀ ènìyàn ni wọn kò ní làájá. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni ó ti ṣe ohun tí ó tọ́ nípa owó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ aláàbò kan ni wọ́n ti sọná sí arákùnrin kan èyí tí wọ́n mú fún olè. Lẹ́ka ìròyìn eré ìdárayá aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Stanley Nwabali ni ó ti sọ di mímọ̀ wípé òun ti pàdánù ìyá rẹ̀ lẹ́yìn tó pàdánù bàbá rẹ̀ ṣáájú. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ nàìjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ àkọ́sọ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ọ̀rọ̀ yìí ni kò ní ìtumọ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn orílẹ̀‐èdè Nàìjíríà ń là kọjá lásìkò yìí. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ẹni tí í ṣe akọ̀wé ètò ìpolongo ti ẹgbẹ́ òṣèlú PDP Dépò Ológun Àgbà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé kò sí ìrètí mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ èyí tí ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ni ó ti sọ di mímọ̀ wípé òun yóò mú àdínkù bá bí àwọn kan ṣe wọ́n gbogbo tí òun yóò sì mú kí owó náírà bọ́ sí ipò padà láti máa mú kí ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà lórí yọ̀nàná àwọn ohun tí ó fẹ́ gbéṣe nínú ọdún tuntun eléyìí ni ẹgbẹ́ òṣèlú PDP gbọ́ tí wọ́n fi èsì sí tí wọ́n sì sọ ní mímọ̀ wípé gbogbo àwọn àlàkalẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú àdínkù bá bí àwọn nǹkan ṣe gbé owó léré ní orílẹ̀-èdè Nàìjíríà ni kò ní ìtumọ̀ lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn èyí tí wọ́n fi bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ di mímọ̀ pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn kò ní ìrètí mọ́ nínú ìṣèjọba òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ̀ pé ọ̀rọ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ fún ọdún tuntun òun ló jẹ́ àfihàn èyí tí ó ní ṣe pẹ̀lú bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n la ọ̀pọ̀ ewu àti àwọn nǹkan kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ epo orílẹ̀‐èdè Nàìjíríà NNPC ni wọ́n ti kọ owó tíye rẹ̀ tó mílíọ̀nù $1,750 lọ́wọ́ ẹni tí ń ṣe oníṣòwò gbajúgbajà olówó Aliko Dangote. Ọbásanjọ́ ló mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ní ọdún 2007 iléeṣẹ́ Dangote ni ó kó owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ kan wá fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà NNPCL láti máa ṣe àmójútó ibùdó ìfọpo ti ìlú Port Harcourt àti ti ìpínlẹ̀ Kaduna. Ọbásanjọ́ wá sọ di mímọ̀ wípé nínú ọ̀rọ̀ tí ó wáyé nígbà náà ni wọ́n ti kọ àǹfààní owó èyí tí iléeṣẹ́ Dangote tó kó wá fún iléeṣẹ́ epo NNPCL ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹni tí ó jẹ́
ẹni tó gba èkúdà lọ́wọ́ rẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó dá owó náà padà fún iléeṣẹ́ Dangote wípé àwọn kò fẹ́ irú eléyìí kó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé kò pẹ́ láti ìgbà náà ni àwọn ti rí àwọn ohun tí ó dàbí owó ibùdó ìfọpo bílíọ̀nù 2 tí àwọn èèyàn kan ti ṣe ní ìṣekúṣe lórí ọ̀rọ̀ ibùdó ìfọpo ní orílẹ̀-èdè Nàìjíríà. Síbẹ̀ àwọn ibùdó fọpo wọ̀nyí ni wọn kò ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run ti ilé ìjọsìn Ìràpadà RCCG pásítọ̀ Enoch Adébóyè ló ti sọ nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ wípé ọdún 2025 yóò jẹ́ ọdún tí yóò ní àmì ńlá, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ni wọn kò ní gbàgbé ọdún yìí àti pé ọ̀pọ̀ ènìyàn ni wọn kò ní làájá. Pásítọ̀ Enoch Adébóyè ló sọ eléyìí nínú àtẹ̀jáde èyí tí ó fi léde fún àwọn oníròyìn, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ níbi ìsìn ìrékọjá crossover èyí tí ó wáyé ní ìlú Shimawa ní ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́ náà ni ó sọ di mímọ̀ wípé bàbá sọ wípé ọdún yìí yóò jẹ́ ọdún tí yóò láàmìlaka. Bákan náà ó sọ di mímọ̀ pé àwọn èèyàn kan ni wọn kò ní la ọdún ìjà, bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ni wọn kò ní gbàgbé ọdún yìí. Ó wá sọ di mímọ̀ pé àwọn èèyàn ní ìrànlọ́wọ́ àtòkè yóò dìde wá fún. Bákan náà àwọn èèyàn yóò ṣe yẹ̀yẹ́ àwọn ènìyàn dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n àwọn tí ń ṣe yẹ̀yẹ́ àwọn ènìyàn wọ̀nyí ni wọn kò ní la ọdún yìí kọjá. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ìjì tó bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá lórílẹ̀-èdè Nàìjíríà ni yóò tún tẹ̀síwájú ní ọ̀nà tó yà lárọ̀tọ̀ ní ọdún 2025. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti ṣe ẹ̀bùn owó fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn. Eléyìí ló wáyé lẹ́yìn tí àwọn àgbà ìlú rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún láti bójú àánú wọn nípa tí owó àjẹmọ́nú ti ọdún èyí tó ń fún àwọn òṣìṣẹ́. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹni tó bu ọwọ́ lu fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yìí ní owó tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún 20 náírà káàkiri ìpínlẹ̀ Ògùn. Ó wá sọ di mímọ̀ pé eléyìí ló wáyé láti fi ìdùnnú hàn fún gbogbo bí wọ́n ṣe fìfẹ́ hàn sí òun lásìkò tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé eléyìí ni yóò jẹ́ irú àkọ́kọ́ rú rẹ̀ tí yóò máa wáyé fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà tí wọ́n sì ṣe àdúrà fún lọ́lọ́kọ̀ òjọ̀kan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti rọ́wọ́ tó àwọn ẹlẹ́ṣọ́ ààbò 2 tí wọ́n sọ iná sí arákùnrin kan ẹni ọdún 44 lára látàrí bí wọ́n ṣe ṣèmú fún olè ní agbègbè Àgùrà Sábó ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Eléyìí ló jẹ́ nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdùtọ́lá, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde náà wípé àfúrásì Ṣẹ́gun Ṣódíyà àti Ṣẹ́gun Ọbátán ni wọ́n ti ṣe arákùnrin kan tó kọ̀rọ̀ jẹ́ Bashiru Aliyu mú níbi tí ó ti ń ṣe ìrànlọ́wọ́ kíkó ẹrù fún ọ̀gá rẹ̀ láti ibìkan sí ibìkan. Eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé olè ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ iná sí lára, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ló wáyé lówùúrọ̀ ọjọ́ Ajé níbi tí arákùnrin yìí ti ṣe ohun tó yẹ kí ó ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ fún ọ̀gá rẹ̀. Ọmọlọ́lá Òdùtọ́lá wá sọ di mímọ̀ pé ọwọ́ ti bá àwọn ẹlẹ́ṣọ́ ààbò 2 náà tí wọ́n yóò sì mú wọn fojú ìjìyà òfin lórílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tí ń ṣe aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Stanley Nwabali ni ó ti sọ di mímọ̀ wípé òun ti pàdánù ìyá rẹ̀. Agbábọ́ọ̀lù tí ń ṣe aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Chippa United lórílẹ̀‐èdè South Africa ló fi ìròyìn ìbànújẹ́ yìí hàn lórí òpó abẹ́yẹfò Twitter X lọ́jọ́rú àná, níbi tó ti kọ ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ikú ìyá rẹ̀ nígbà tó ṣàpèjúwe ọdún tó kọjá gẹ́gẹ́ bí ọdún tó burú jù fún òun
pẹ̀lú ìbànújẹ́ àti ẹkún ni yóò fi sí ojú òpó abẹ́yẹ̀fò Twitter X-ray láti kí àwọn èèyàn fún ọdún tuntun. Ó wá sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé nínú oṣù kọkànlá ni òun pàdánù bàbá òun, lẹ́yìn oṣù méjì ni òun tún pàdánù ìyá òun. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n dúró tì í lásìkò tó nira yìí. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bíi Super Eagles àti ikọ̀ agbábọ́ọ̀lù Chippa United wípé wọ́n ṣe púpọ̀ kí wọ́n sì ṣe jù báyìí lọ lọ́dún 2025. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kọ́ni amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti gbéná wojú ọ̀rọ̀ àkọ́sọ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ fún ọdún tuntun. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ epo NNPC ni wọ́n kọ owó rọ̀gbọ̀rọ̀gbù kan èyí tí Aliko Dangote kó wá láti máa ṣe àmójútó ibùdó ìfọpo méjì lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tó fi mọ́ pásítọ̀ Enoch Adébóyè ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ wípé ọdún 2025 ni yóò jẹ́ ọdún tí àwọn èèyàn kan kò ní gbàgbé, tí àwọn èèyàn kan bákan náà wọn kò ní làájá. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti ṣe ẹ̀bùn owó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bá àwọn ẹ̀ṣọ́ ààbò méjì tí wọ́n ṣe arákùnrin kan mú fún olè tí wọ́n sì dáná sun. Lẹ́ka ìròyìn eré ìdárayá, aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Stanley Nwabali ni ó ti kéde rẹ̀ wípé òun pàdánù ìyá òun nínú ọdún 2024. Bí ó ti mọ̀ rèé fún ìròyìn àpapọ̀ láti kọ́ni amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Gbàgede Ìmọ̀ láǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ìdí kábìtì. Audio Jungle.